bí n bá wí fún yín wípé àwòrán tẹ̀ ń wò yìí ọba lẹni tẹ̀ ń wò yìí o ṣùgbọ́n nítorí ìwà ìbàjẹ́ wọ́n mà gbadé kò lórí wọn kódà wọ́n fojú ba ilé ẹjọ́. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùmarè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò wá, ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ like, ẹ comment, ẹ share àwọn fídíò wa. Ẹ má sì gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Ìyẹnẹ́kan lórúkọ bàbá mi. Ìṣọ̀lá oníròyìn òun náà látúndé lákòókò yìí. Níbi oṣù mélòó kan sẹ́yìn òun náà ní ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹlẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ kan tí wọ́n pè ní Ọbáfẹ́mi Òwòdé Local Government tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn. Kódà ìlú Ọbáfẹ́ yìí gangan ní ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀. Kábíyèsí ọba Ọbáfẹ́ òun náà lẹ́ ń wò yìí o. Ọba yìí níwọ̀n tiwọn àwọn náà gbìyànjú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìletò abúlé ní ń bẹ lábẹ́ ọba olú Ọbáfẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ ní ń bẹ lábẹ́ ọba olú Ọbáfẹ́. Ìyún kábíyèsí ọba Taofik Owólabí o. Lẹ́nu ìgbà tí yánpọnyánni bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ òun náà láṣìírí tú níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan kábíyèsí yìí tí wọ́n sì gbé ẹ̀rí mọ́ jẹ́ nìṣó tí wọ́n gbé lẹ̀ wípé kábíyèsí yìí ohun tí wọ́n ń ṣe òun náà ni kó máa fi ọwọ́ agbára gba ilẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kó sì máa tà á fún àwọn ẹlòmíín. Kódà wọ́n ní kábíyèsí yìí ó ní àwọn jàǹdùkú. Tá a bá sì gbàgbé pé a ti mú ròyìn kábíyèsí náà wá láwọn ìgbà kan nígbà tí àwọn ará abúlé ìletò yìí tí wọ́n fi ìfẹ̀rúnú wọn hàn lọ síwájú ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn níbi tí ẹni tó jẹ́ abẹnugan ilégbìmọ̀ asòfin ọ̀hún náà ìyún bàbá wa Ẹlẹ́mìdé tó bá wọn dá sí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí wọ́n ń di wípé kíní yìí ó ti ń fẹ́ máa ta àbùkù bá gbogbo àwọn ládéládé ní ìpínlẹ̀ Ògùn nígbà tí kábíyèsí ọba Taofik Owólabí yìí tó sì wà lára àwọn ládéládé ti ilẹ̀ Ẹ̀gbá ìyún Ẹ̀gbá Traditional Council ni wọ́n bá wò ó pé ó dáa fún ìdí èyí ni wọ́n ní kí kábíyèsí yìí kó lọ rọ́kúnlé o, kí wọ́n forí àpèrè bàbá wọn kí wọ́n fi í lẹ̀ kí wọ́n kú lórí ìtẹ́. Lẹ́yìn eléyìí tá a nírò wípé ọ̀rọ̀ tán díẹ̀ mà ló kù lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí kí kábíyèsí yìí kí wọ́n fi aṣọ péńpé kí wọ́n fi roko ọba o níbi tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi wọ́ wọn lọ sí ilé ẹjọ́ níwájú adájọ́ Sunday Adeniyi. Ọjọ́ ìṣẹ́gun Tuesday òun náà ni wọ́n kọ́kọ́ wọ́ wọn lọ sí iwájú ilé ẹjọ́ tí àtẹ̀jáde tó sì tọwọ́ àjọ tó ń rí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn tó tọwọ́ wọn jáde ní ọjọ́rú Wednesday. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ kí n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ọba Owólabí kódà wọ́n ti yọ orúkọ ọba, wọ́n ti yọ kúrò lẹ́yìn orúkọ wọn, wọ́n ti ń pè wọ́n ní Ọ̀gbẹ́ni Owólabí ni wọ́n dá dúró gẹ́gẹ́ bí ọba olú Ọbáfẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kan orí adé tí wọ́n sì rí i pé kábíyèsí yìí ó mà ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n mà jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Oríṣiríṣi ẹ̀rí mọ́ jẹ́ nìṣó òun náà ni. Kódà nígbà tí wọ́n gbé àwọn ọlọ́pàá kan dìde òun náà ni kábíyèsí yìí ló tún ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá yìí ó látọwọ́ àwọn jàǹdùkú rẹ̀. Nígbà tí wọ́n ṣe àkọọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tí kábíyèsí ti tà tí kò sì gbowó fún àwọn mọ̀lẹ́bí tó tún tà lẹ́yìn wọn. Kódà wọ́n sọ pé tàbákàlẹ́ ní léjì ló máa fẹ́ wọ 500 acres. Òun náà ni ilẹ̀ tí kábíyèsí ọba olú Ọbáfẹ́ ilé tó tà tí ó jẹ́ ti ọ̀gbẹ́ni kan tí wọ́n pòókọ rẹ̀ ní Michael Adéyẹmí. Ṣé ẹ wá rí ilẹ̀ yìí tí wọ́n sọ pé wọ́n tà yìí? Àṣé wípé ó tún gbé ọ̀gbẹ́ni Michael Adéyẹmí kábíyèsí ó gbé wọn ń gogó ni o. Kábíyèsí ọ̀fọ̀ wa náà yín wọ́n ni o. Kábíyèsí wọ́n síbẹ̀ sí wọn ni o. Wọ́n gba
owó tó tó 75 million naira lọ́wọ́ Michael Adéyẹmí, ìyẹn ọ̀mọ̀wé Michael Adéyẹmí o. Kódà wọ́n sì fún wọn ní dọ́kúmẹ́ǹtì kankan débi pé wọ́n sọ pé àwọn nílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ni wọ́n dìde nígbà tí kábíyèsí yóò kọ̀ déédé dénú oko wọn yóò sì gbé katakata. Kódà kábíyèsí yóò ní bìkítà bóyá èrè oko ń bẹ nínú oko yìí àbí kò sí ń bẹ. Wọ́n á sì wo gbogbo ohun tí ń bẹ ń bẹ, wọ́n á sì pa kó lọ sòṣé. Wọ́n á tún ní wọ́n tà á fún àwọn ẹlòmíì. Ṣé ẹ mọ̀ wípé nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé àwọn èèyàn fi ìfẹ̀hónú wọn hàn déwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ní oṣù kejì ọdún tó kọjá ọdún 2024, ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn wọ́n mọ̀ pé kábíyèsí yìí pé kí kábíyèsí yìí kí wọ́n wá yọjú o, kí wọ́n wá sọ tẹnu wọn. Kábíyèsí yìí kọ̀, wọ́n sọ tẹnu wọn, wọ́n mórí lọ ilé ẹjọ́. Ṣùgbọ́n ẹjọ́ méjèèjì eléyìí tí wọ́n pè ní ilé ẹjọ́ òun náà ni wọ́n padà dànù tó sì jẹ́ pé kábíyèsí yìí gan kò tún padà wá jábọ̀. Èyí gangan ló mú kí àwọn ìgbìmọ̀ tó ń rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé àti ilẹ̀ nínú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn tí wọ́n wá sọ pé ó dá gangan àfi kí a yẹ kábíyèsí ọba Owólabí ká yẹ̀ wọ́n wò ká bá wọn ṣẹjọ́. Tá a bá dẹ̀ gbàgbé pé kábíyèsí ọba Owólabí yóò wà lára àwọn ọba tí wọ́n wà lábẹ́ ìṣàkóso kábíyèsí ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ CFR tí wọ́n jẹ́ Aláké tilẹ̀ Ẹ̀gbá àti olórí lọ́balọ́ba ní ilẹ̀ Ẹ̀gbá pátápátá tí táwọn náà ti pe ọba Owólabí yìí lákàìmọye ìgbà wípé kó yọjú sí wọn. Nígbà tí kábíyèsí yìí tí wọ́n kọ̀ táwọn náà tún yọjú sí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba, òun náà ló máa mú káwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìlú Ẹ̀gbá ní ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2024 13th December 2024 ni wọ́n pa láṣẹ wípé ó dá o wípé apá láṣẹ kí kábíyèsí ọba Owólabí kó lọ rọ́kúnlé o, kó yé pera rẹ̀ ní olú tí ọba fẹ́ mọ̀ o, kó sì yé pera rẹ̀ ní ọba aládé mọ́. Ilé tí wọ́n sì sọ yìí pé kí àṣẹ ọ̀hún náà kó bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nígbà náà tí wọ́n pa á. Láṣẹ̀yìnwá ṣẹ̀yìnbọ̀ nígbà tó di ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọ àwọ̀ ọba Owólabí tí wọ́n jẹ́ olú tí ọba fẹ́, wọ́n wọ́ wọn lọ sí ilé ẹjọ́ túrùtúrù. Bẹ́ẹ̀ dí wọn ní ilé ẹjọ́. Kò sádé lórí ọba mọ́ o, wọ́n ti gbàdé lórí ọba. Orí ọba rèé níta gbangba. Ṣùgbọ́n díẹ̀ ló mọ̀ kù kí kábíyèsí yóò faṣọ péńpé rúkọ ọba o. Nígbà tí wọ́n gbé ìgbẹ́jọ́ ọ̀hún náà kalẹ̀, adájọ́ tí ń gbọ́ ẹjọ́ ọ̀hún náà lẹ́yìn ìgbà tí wọ́n gbé sọ́tùn tí wọ́n gbé sósìn tí wọ́n sì sọ pé ó dáa tí wọn ò bá máa ti ilé wá mọ̀ jẹ́jọ́ àfi kí wọ́n gba àwọn onídùúró wọn àti kí wọ́n sanwó ń tọ̀nà gbogbo ẹ̀ pátápátá. Òun náà Ọlọ́run ọba òkè ló máa fún kábíyèsí ló máa fún wọn ṣe o. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ògùn ó ti ń fi ọkàn àwọn aráàlú balẹ̀ pé ẹ wò ó kúlẹ̀kúlẹ̀ rẹ̀ báyìí, òun náà làwọn rí wípé àwọn tọpinpin rẹ̀ láti lè rí pé àwọn fìdí òtítọ́ múlẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ, àti láti lè rí wípé bí kábíyèsí ọba Owólabí bí wọ́n bá jẹ̀bi ẹ̀sùn tí àwọn aráàlú tí wọ́n fi kàn wọ́n, kò sí àní-àní nítorí pé ìjọba ìpínlẹ̀ Ògùn gangan fúnra lára àwọn gùn nífẹ̀ẹ́ sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ajagunbalẹ̀ pélé-ntàsí kó wá jẹ ọba ìlú gangan láwa máa bá nídìí ìwà ìbàjẹ́ yìí wípé kò bójú mu rárá o. Èyí gangan náà ni wọ́n tún fi ń pàrokò ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ajagunbalẹ̀ wípé kó ní kálukú wọn kí wọ́n lọ tọwọ́ ọmọ wọn báṣọ nítorí òfin idà olójú méjì ni. Bó gbà mú lápá ọ̀tún tó nírò pé kò nójú lápá òsìn, bó gbà mú lápá òsìn tó nírò pé kò nójú lápá ọ̀tún, ojú méjèèjì báyìí òun náà ní fi ń gé ni o. Ìpè ìjọba ìpínlẹ̀ Ògùn sì rèé, wọn ṣetán láti fọwọ́ pa ẹnikẹ́ni lórí nítorí bí ìwà ìbàjẹ́ bí ò bá tán láwùjọ, àwùjọ ò ní lọ síwájú o. Kò wá tán bí ogóòlù tó bọnú omi bẹ́ẹ̀ rí, mo lè sókè mo lè sọ́dí ilẹ̀ pẹ̀pẹ̀. Àwọn aráàlú ọba fẹ́, kódà
ariwo tí wọ́n ń pa lórí ọba yìí kò ṣeé máa sọ tán lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n bá a rí báyìí o kábíyèsí ọba Olúọbáfẹ́ rèé o Elédùà ló máa yọ kábíyèsí yìí tó sì ní kó máa tilé wá máa jẹ́jọ́ o wọ́n gbàdé lórí kábíyèsí rèé nílé ẹjọ́ ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ share rẹ̀ ìpè eléyìí mọ̀ tún gbẹnu tán o.